Ọwọ́ tẹ olùṣọ́ àgùntàn èké kan nígbà tí ó ń gbìyànjú láti rí ohun tí a kò mọ̀ sí ilé onílé. Olùṣọ́ àgùntàn èké kan tí a mọ̀ sí Osinachi Christopher láti ìpínlẹ̀ Abia ni wọ́n fi ṣẹ̀sín lẹ́yìn ìgbà tí ọwọ́ ti tẹ̀ ẹ́ nígbà tí ó ń gbìyànjú àti rí ohun tí a kò mọ̀ sí ilé onílé ní agbègbè Nnobi ní ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí ẹni tó pín ṣe sọ, èyí kọ́ ni àkọ́kọ́ tí olùṣọ́ àgùntàn náà máa ṣe èyí. Ka ohun tí Nsochukwu Nnabuchi sọ ní ọjọ́ Ẹtì tí ó kọjá, ọjọ́ 23 oṣù kẹfà, Friday, June 23rd. Ojú kò kúkú ní yé rí, ìyanu kò sì lè dópin. Olùṣọ́ àgùntàn Osinachi Christopher rèé láti Usochi ní ìpínlẹ̀ Anambra. Ọwọ́ tẹ̀ nígbà tí ó fẹ́ rí ohun tí a kò mọ̀ sí ilé onílé tí wọ́n máa padà gbé jáde lórúkọ ìdílé náà. Ó tún jẹ́wọ́ wípé òun ń ṣiṣẹ́ pẹ̀lú olùṣọ́ àgùntàn tí orúkọ rẹ̀ ń jẹ́ Miracle Iwoma. Ó tún jẹ́wọ́ pé olùṣọ́ àgùntàn èké Miracle rí ohun tí a kò mọ̀ sí iwájú ìsọ̀ arábìnrin kan tí ó jẹ́ ìyàwó Makosa. Olùṣọ́ àgùntàn yìí tún wá sọ fún arábìnrin yìí pé olùṣọ́ àgùntàn tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀, Ebubedike, ni ó rí sí i. Ọ̀nà èké yìí ni ó gbà láti lé olùṣọ́ àgùntàn Ebubedike yìí lọ. Ebubedike tí Ọlọ́run ti ń lò fún iṣẹ́ ìyanu ní Nnobi. Ohun kan tí èmi mọ̀ láyé ni wípé kò sí ohun tuntun tí ó pamọ́ lábẹ́ ọ̀run. Ọlọ́run ti fi olùṣọ́ àgùntàn Miracle Iwoma èké hàn tí ó ní ìjọ ní Makosa ní Ifiti Nnobi ní ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn èké Osinachi nínú àwòrán àti Miracle Iwoma. Ó ṣe o.